ọmọ aládé ni wá ní tòótọ́, mi ò jiyàn, àmọ́ àwọn àbòkí tí ń fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ lọ. Àwọn ń gbowó àtijọ́ lọ́wọ́ tiwa, àwa ò gbowó àtijọ́ lọ́wọ́ ara wa. Àwọn Haúsá wa torí bẹ́ẹ̀ wọ́n ń tọ̀pọ̀ fún wa lọ́wọ́n, wọ́n ń fowó àtijọ́ ránṣẹ́ sílùú tiwọn, àwọn ń fẹlá, àbòkí wa ń gbé wa lábòókí. Ọmọ aládé ni wá, ṣùgbọ́n sáà yára wa lọ́pọlọ. Kí ló dé táwọn àbòkí ń rówó àtijọ́ ná lọ́dọ̀ tiwọn, táwa ò rí ná lọ́dọ̀ tiwa? Mi ò fẹ́ o, wọn ò ní gbà lọ́wọ́ mi. Àwọn àbòkí sì ń kó kẹ̀tíkẹ̀tí. Ní tó yẹ kán tà fún wa ní 500 naira, àwọn ò tà ní 800 naira. Ká mọ mówó àtijọ́ bọ̀, ti dùnnú tó yàyà làwa náà ó fi lọ fún wọn lówó àtijọ́. Ọmọ aládé ẹ̀ sì ronú. Kí ló dé tá a lè dáṣẹ pa? Kí ló dé tá a lè dánúrò? Ṣé àwọn Haúsá yẹn wọn ò sí lára Nàìjíríà ni? Wọn ò sí lára Nàìjíríà.